ẹ wo bí Mobímpé ṣe bu kinní ọkọ ẹ̀ so ní gbangba. ọ̀rọ̀ ọ̀hún ti fẹ́ dá àríyànjiyàn sílẹ̀ báwọn kan ṣe ń sọ pé ó mọ̀ọ́mọ̀ ni bẹ́ẹ̀ làwọn kan ń sọ pé ó ṣèèṣì ni kò mọ̀ọ́mọ̀. àwọn kan ń sọ pé kò séyìí tó kan ẹnìkankan níbẹ̀, òun ló ní kinní ọkọ ẹ̀, ó sì lè gbé ijó bó bá ṣe wù ú. bẹ́ẹ̀ làwọn kan ń sọ pé oge àṣejù ní gbangba nírú ẹ̀, wọ́n ní kò dáa. ńlá wuyewuye bá ń lọ rẹ́kẹrẹ́kẹ́ lórí ẹ̀rọ ayélujára. ọ̀rọ̀ ọ̀hún kò ṣẹ̀yìn fídíò kan tí gbajúgbajà òṣèré tíátà nì Lateef Adédìméjì tó ṣe fíìmù Lísàbí láìpẹ́ yìí gbé sórí ẹ̀rọ ayélujára lórí ìkànnì Instagram rẹ̀ lọ́sẹ̀ tá a wà yìí. nínú fídíò náà ó jọ pé oko eré tí wọ́n ti lọ ya fíìmù kan ni wọ́n wà pẹ̀lú àwọn òṣèré yòókù. àmọ́ gẹ́gẹ́ bí ìṣe òun àti aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ Adébímpé Oyèbádé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mobímpé, níṣe ni tọkọtaya náà ń tage tí wọ́n ń dárayá tí wọ́n sì ń mú inú ara wọn dùn lóde gẹ́gẹ́ báwọn olólùfẹ́ ṣe máa ń tage. Lateef ló lọ bá Mobímpé níbi tọmọbìnrin adúmáadán náà jókòó sí pẹ̀lú aṣọ kaba aláwọ̀ pupa rẹ́súrẹ́sú tó wọ̀. ó ní kó jẹ́ káwọn ṣeré ìfẹ́ káwọn tayò kan. ó ní òun máa fi nǹkan bí igi tẹ́ẹ́rẹ́ ẹlẹ́nu ṣóṣóró tóun mú dání kàn án lára bí ó bá lè ṣe yéèṣ káwọn èèyàn lè rí i pé àwọn ń ṣeré ìfẹ́. bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ sọ fún un pé Adé má fi nǹkan gún mi o. bí Lateef ṣe kọ́kọ́ fi igi náà kàn lẹ́gbẹ̀ẹ́ ọrùn lójijì, Mobímpé pariwo ó sì fọwọ́ pa ibẹ̀. Lateef ní àti yege nìyẹn. Lateef tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ni Mobímpé bá pàrọwà fún un pé kó má fi nǹkan gún òun nà ó. bí ọkọ ìyàwó yìí ṣe fẹ́ yíṣẹ̀ padà ní ìyàwó rẹ̀ béèrè pé owó dà, owó iṣẹ́ dà. ó ní kó sanwó ìdíje náà, àmọ́ Lateef ní kò tí ì yá, kì í ṣe lẹ́sẹ̀kẹsẹ̀, ó ní létà nìyẹn. àmọ́ Mobímpé lòun ò gbà, ó sì bẹ̀rẹ̀ sí í fọwọ́ pa àpò ṣòkòtò rẹ̀ bóyá owó wà níbẹ̀. bí Lateef tún ṣe fẹ́ yíṣẹ̀ padà níṣe ni Mobímpé bu kinní rẹ̀ so ọ̀gangan ibi tí bàbá àbúrò ọkọ rẹ̀ forí pamọ́ sí ló da ọwọ́ bò. àmọ́ kò pẹ́ tó fi gbọ́wọ́ kúrò níbẹ̀ torí ọkọ rẹ̀ ọ̀hún tàdí mẹ́yìn lójijì. ó jọ pé kò retí ohun tó ṣẹlẹ̀ náà làwọn méjèèjì bá rẹ́rìn-ín lu ara wọn. fídíò yìí làwọn èèyàn wò lórí ìkànnì Lateef Adédìméjì ni wọ́n bá bẹ̀rẹ̀ sí í ṣe àtàrétàrí rẹ̀, wọ́n sì ń kọ èrò oníkálùkù sábẹ́ fídíò náà bí wọ́n ṣe ń pín. Mobímpé ló kọ́kọ́ kọ ọ̀rọ̀ síbẹ̀, ó ní wo ọkùnrin yìí ò ní pa mí lálẹ́ yìí o, máa wá padà lọ sí Èkó tó ti wá bíko. ó sì fi àmì ẹ̀rín kéèké síbẹ̀. Ẹniọlá Àjàó ní àwọn èèyàn yìí ti fẹ́ fi ẹ̀rín pa mí, mo ti rẹ́rìn yó níbí yìí o. oníjọ̀gbọ̀n ẹ̀dá kan ni Lateef yìí, òun náà sì fi àmì ẹ̀rín kéèké sí i. èdè Yorùbá ni ẹnìkan tó pe orúkọ ara rẹ̀ ní Mali Queen fi kọ ọ̀rọ̀ tiẹ̀. ó ní àǹtí Bímpé kí ló dé tẹ́yìn náà fi ọwọ́ gbé kinní bọ̀dá Lateef níta gbangba. òun náà fi àmì ẹ̀rín parí ọ̀rọ̀ rẹ̀. àmọ́ lójú ẹsẹ̀ ni Mobímpé ti fèsì fún onítọ̀hún. ó ní ṣé èmi kọ́ ni mo ní kinní náà ni? ló bá dáwọ́ bojú, ó sì tún rẹ́rìn-ín. àwọn kan tí wọ́n tún sọ̀rọ̀ kí Mobímpé lẹ́yìn, wọ́n ní òun ló ní kinní ọkọ ẹ̀. kinní ọkọ ẹ̀ tiẹ̀ náà ni, kò sì sí bó ṣe ṣe é tí kò dáa. bẹ́ẹ̀ lẹ́nìkan ní ìwọ Ọlọ́run tó ń pín ọkọ tèmi dà, pín tèmi fún mi o. ẹnìkan tún sọ pé mo ṣẹ̀ṣẹ̀ rí fídíò yìí ní ṣá, mo fẹ́ràn ẹ̀yin méjèèjì yìí o. òun náà sì gbé àmì ẹ̀rín àti ìdùnnú sí i. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.